Aláròyé máa wí o. èyí nìdí tí Peter Obi àti Kwankwaso fi kúrò nínú ẹgbẹ́ ADC Tambuwa. Gómìnà ìpínlẹ̀ Sokoto tẹ́lẹ̀ tó tún ti fìgbà kan jẹ́ olórí àwọn ọmọ ilé-ìgbìmọ̀ aṣojú-ṣòfin nílùú Àbújá, Aminu Tambuwa, tóun náà ti wà nínú ẹgbẹ́ African Democratic Congress (ADC) báyìí, ti ní kò sí ọ̀rọ̀ ìjà abẹ́nú kankan nínú ẹgbẹ́ àwọn, àti pé lílọ tí Peter Obi, ẹni tó dupò ààrẹ lẹ́gbẹ́ òṣèlú Labour lọ́dún 2023, àti Rabiu Musa Kwankwaso, tóun náà kúrò nínú ADC lọ sínú NDC, kì í ṣe nítorí ìjà kankan bí kò ṣe ìfẹ́ inú wọn. Lẹ́yìn tí àwọn àgbà olóṣèlú méjì yìí fẹgbẹ́ náà sílẹ̀ pẹ̀lú àwọn aṣòfin míì, ni àwọn èèyàn ti ń sọ wípé àfàìmọ̀ kí ẹgbẹ́ òṣèlú ADC má lulẹ̀ látàrí onírúurú ìjà àti ìkùnsínú tí wọ́n sọ wípé ó ń lọ níbẹ̀ kí ìbò gbogbogbò tó dé. Nígbà tó ń sọ sí ọ̀rọ̀ yìí lásìkò ìfọ̀rọ̀wérọ̀ kan tó ṣe lọ́jọ́ Ẹtì Friday, ọjọ́ 15 oṣù karùn-ún ọdún yìí, Tambuwa, tó ti jẹ́ èèyàn Àtíkù, ní ẹgbẹ́ tàbí wàhálà inú ẹgbẹ́ kọ̀ọ̀kan kọ́ ló lé àwọn méjèèjì yìí lọ, ṣùgbọ́n tó já wípé wọ́n fẹ́ lọ dán bí wọ́n ṣe gbajúmọ̀ sí àti bí wọ́n ṣe lérò lẹ́yìn ìsíwò nínú ẹgbẹ́ òṣèlú míì ni. Èmi ò rò wípé nítorí wàhálà kankan ni, mo nígbàgbọ́ wípé wọ́n fẹ́ lọ dán bí wọ́n ṣe gbayì lọ́wọ́ àwọn ọmọ Nàìjíríà tó lásìkò ìbò gbogbogbò wò ni. Nígbà tí wọ́n bi wípé ṣé lóòótọ́ ló jẹ́ wípé àwọn èèyàn ń fi ẹgbẹ́ ADC sílẹ̀ nítorí wọ́n ti róye wípé Alhaji Atiku Abubakar ni wọ́n fẹ́ fún ní tíkẹ́ẹ̀tì ipò ààrẹ. Tambuwa ní kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ló jẹ́ wípé kò sí èyíkéyìí nínú Obi àti Kwankwaso tó fẹ̀sùn màgòmágó tàbí ojúṣàájú kan Atiku tàbí ẹgbẹ́ náà lápapọ̀ kí wọn ó tó kúrò. Èmi ò gbọ́ kí Peter Obi tàbí Rabiu Kwankwaso sọ bẹ́ẹ̀ o. Tó bá sì wá jẹ́ wípé gbọ́ yìí sọ yìí láti ọ̀dọ̀ ẹnikẹ́ni tàbí láti ọ̀dọ̀ àwọn kan láwùjọ ni, ó dá mi lójú wípé ètò ìṣàkóso ẹgbẹ́ wa lábẹ́ ìdarí alága wa, Sẹ́nẹ́tọ̀ David Mark, èmi mọ̀ wípé ààyè yóò wà fún kálukú wọn láti figagbága. Ó ní kò sí ẹnikẹ́ni nínú àwọn olóṣèlú tí wọ́n ti fi ẹgbẹ́ yìí sílẹ̀ tó lè nàka àléébù sí David Mark pé kò ṣètò tàbí pé ó ń ṣojú ṣáájú. Bẹ́ẹ̀ ló sọ wípé wọn kò ka ẹnikẹ́ni nínú àwọn ọmọ ẹgbẹ́ náà lọ́wọ́ kò nínú ìjíròrò tàbí ètò ẹgbẹ́ náà ní ṣíṣe. Ọ̀rọ̀ àwọn ìkan inú ẹgbẹ́ ADC kò ní bójúbójú nínú o. Gómìnà ìpínlẹ̀ Anambra tẹ́lẹ̀ Peter Obi, bó ṣe wà yẹn, wọ́n fún láǹfààní láti mú akọ̀wé ìgbìmọ̀ elétò inú ẹgbẹ́ náà wá. Irú akọ̀wé tí à ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí ni ẹni tí a lè fi wé ẹ̀mí ẹgbẹ́, ilé agbára ẹgbẹ́, ẹni tó sì wà níbẹ̀ títí dòní yìí. Peter Obi ló mú un wá o. Ó yá, ẹ sọ fún mi, ẹni náà tó wà nínú ẹgbẹ́ wa tó jẹ́ èèyàn Àtíkù, tó wá jẹ́ pé irú ẹni bẹ́ẹ̀ ló ń ṣe ọ̀gá ní ọ́fíìsì alága àpapọ̀ tàbí ti akọ̀wé àgbà, àbí bóyá ti olùgbaninímọ̀ràn lórí ọ̀rọ̀ òfin. Tambuwa ni òun sọ gbogbo eléyìí láti fìdí rẹ̀ múlẹ̀ wípé wọ́n fi àyè gba Peter Obi tó kò sẹ́ni tó lè lóhùn pẹ̀lú Kwankwaso tó fẹ́ ṣe igbákejì rẹ̀ lásìkò ìbò 2027 kúrò nínú ẹgbẹ́ o, bí kò ṣe ti agbára tó ń gùn wọ́n tí wọ́n fi fẹ́ lọ dán ara wọn wò nínú ẹgbẹ́ míì fáwọn ọmọ Nàìjíríà láti rí. Ọ̀rọ̀ Tambuwa yìí wáyé látàrí Peter Obi, tó jẹ́ ọ̀kan lára àwọn tó fẹ́ dupò nínú ADC láti fi kojú Tinubu, ṣe fi ẹgbẹ́ náà sílẹ̀ láàrin oṣù mẹ́rin tó darapọ̀ mọ́ wọn, tó sì mórílé ẹgbẹ́ Nigerian Democratic Congress (NDC). Bó tilẹ̀ jẹ́ wípé wàhálà inú ẹgbẹ́, èyí tí ìjà àwọn adarí ẹgbẹ́ náà ṣokùnfà rẹ̀, ni wọ́n sọ wípé ó gbé àwọn kúrò níbẹ̀. Àwọn tó ṣẹ́kù nínú ẹgbẹ́ náà ti ní irọ́ ni Obi ń pa, ìfẹ́ inú ara rẹ̀ ló fẹ́ tẹ́, àti pé orin táwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ń kọ sí i létí tí wọ́n fi ń tì í ní tìkùtì ló ń jẹ́ kó máa dán ara rẹ̀ wò kiri inú ẹgbẹ́ òṣèlú oríṣiríṣi, tó sì tún rò ó lọ́kàn ara rẹ̀ pé kò sírú òun mọ́. Monísọ́lá Sàká ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròyé Online TV.